بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أرقى فمولو أبي فمولو أبي كنتينيو فمولو الله وأطيقونا لداري أدمني بوقع بلاي. الحمد لله العلي الكافي. ọpẹ́ fún Ọlọ́run ọba tó ẹkọ́ náà lọba tó tóbi òun náà lọba tó ga tó sì máa ń tó ẹ̀dá ní gbogbo ọgbà بالمنة والفضل وهو الشافي. ẹjá lọ́mọ ọba tá ń dúpẹ́ fún yìí ọba onílẹ̀ Ọlọ́run ọba ọlọ́lá lè pẹ́kọ́ ọlákùnrin sọ́dọ̀ rẹ̀ وهو الشافي òun náà sì lọba tí máa ń gbogbo ẹ̀dá sàn nípa káàrẹ̀ bá ṣe wá الحي قبل كل حي. ẹjá lọ́mọ ọba tá ń dúpẹ́ fún yìí ọba ìlàyé ní ó síwájú gbogbo èèyàn tó máa bẹ lórílẹ̀ ayé Ọlọ́run ti bẹ̀ وهو حي بعد كل حي. ẹjá wá lọ́mọ òun náà yóò máa jáláyè nígbà tí ò bá ti sí ẹnì kankan mọ́ lórílẹ̀ tí ò sáláyè kankan mọ́ وهو حي يميت كل حي. ẹwàjá lọ́mọ gbogbo ẹni tí ń ṣẹ̀mí kò sẹ́ni tí ó máa pamọ́ kò sẹ́ni tí ń pamọ́ tó tayọ lọ́wọ́ Allah. وهو حي. ẹwàjá lọ́mọ kọba dáadúgbọ́ fún ìyọba láyé ní ó يبعث كل ميت. gbogbo ẹni tó ti kú pápátá kò sẹ́ni tí ó gbé wọn dìde kí ìyáàmà tó jọba láyé náà lọ. وهو حي. ẹwàjá lọ́mọ kọba láyé lọ́wọ́ lẹ́yìn mú tàbàrà ọba tí ò ní kú lẹ́yìn lọ́wọ́ Allah. وأصلي وأسلم على محمد بن عبد الله. وأنشأ عليكم كياتي يقول نبوة محمد تجنى عبد الله من أرسله الله رحمة للعالمين. فلذلك بعد نشاء وما جايك كنبو وعبلايا وعلمنا الآداب والأخلاق في الدعاء. النبي بكنا وقلنا نقوى لكم أما يقوتين بي أتي أما يوقع يكي مسلمين ما ونبع تبا إنشاء الله أتنبع تبا فشاء الله أتنبع تبا شاء الله ليكون الدعاء مستجابا عند الله تعالى. النبي قال له قي كذا ولي ما جاء توبع له الله يا رب قلوا صل وسلم عليه ما سالكون كان يقول وفانا محمد وآله وصحبه وما بوا عليه نبيتكم صحابه الى يوم القارعه توفي يومكم ثم اما بعد لي وابنا فإن موضوع خطبتنا اليوم ní tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa lónìí òun náà ní tá ń bábọ̀ lọ́sẹ̀ tó lọ òun náà ní àdúà ìmọ̀ ṣàdúà wà àtàkù fi hayatil muslim àti àwọn orípa rẹ̀ nínú ìgbésí ayé mùsùlùmí nígbọ̀tẹ̀ ní ìmọ̀ ẹ̀mọ̀ ya wá náà sí wa mímọ̀ aláṣẹ kàfẹ́ ní tí ó sí èméjì mẹ́ anna ìdùwáyé afẹ́rẹ̀ báàdìgẹ̀ fi hayatil insan ní tá àkọlọ́mọ̀ ní pẹ́sẹ̀ rí àdúà olórí pàkan tí tó máa ń níbi tó máa ń níbi wọ̀ nígbésí ayé ọmọ ènìyàn. àdúrà tó bá ti ń ṣe olórí pàkan lágbára gan nígbésí ayé ọmọ Ádámọ̀ òwò àsìlá tó nípa àdúrà tá ń sọ yìí ìdání o yàmílù kò fi ṣe dàtí wà rọ̀ká tó yẹ pé mùsùlùmí ó máa mú dání nígbà tí nǹkan bá lẹ àdúrà ìdání o tí mùsùlùmí ó máa mú dání nígbà tí nǹkan bá tún dẹ̀ fún nítorí pé tí nǹkan bá lẹ àdúrà lọ́ ṣe tó fi rọ̀ nígbàtí ìgbọ́ bá rọ̀ pẹ̀lú àdúrà náà ló mọ́ ṣe tí wọ́n kó má tún lè mọ́. àdúrà kò sẹ́ni tí ò nílẹ̀ àdúrà ń pèsè ayé rẹ̀ o wọ́n tó lówó onílẹ̀ àdúrà ìwọ́n tó ní onílẹ̀ àdúrà ìwọ́n tó bẹ láti pé ó ní òdí wọ́n lè nílẹ̀ àdúrà àbíkó máa kó mú ìmọ̀ ṣàdúrà lọ́kùnkúndùn kí orí pa dáadáa lè máa yà kí ìgbésí ayé rẹ̀ ó lè máa yàtọ̀ sí dáadáa. wọ́n wá wá sí ìlàtò kẹwàá àdúrà tá ń sọ yìí agbásọ̀ kan yóò lè tí sọ́lẹ̀ ọ̀há ní Allah tàbí ní connection pẹ̀lú Ọlọ́run Allah. mo sọ fún agbókò sí intermediary láàrin àwọn ọ̀tọ̀lọ́wọ́ lọ́sẹ̀ tó lọ́mọ ti sọ fún wa wípé a ní direct connection pẹ̀lú Ọlọ́run fún ara rẹ̀ tó ló ti fún wa ní ẹ̀dákùn òdòrò ní láti tẹ́lẹ̀ ìlàpọ̀ ó ti ní ẹ̀pẹ̀ ní ìdárílò kò sọ pé wẹ́nì kan kò lọ bá kò wá sọ̀rọ̀ fún òun ló máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi rárá. Ọlọ́run ní gbódòrò ní Ọlọ́run ò sọ pé kẹ́nì kan bẹ́ẹ̀ pè mí Ọlọ́run ní ẹ̀pẹ̀ mí fún ara yín ìwọ́n náà Ọlọ́run fún ara rẹ̀ tí wọ́n náà bá mọ̀ kó ní nìkan lọ́dọ̀ Ọlọ́run Allah. nítorí pé àdúrà tá ń sọ yìí òun tá máa fi ní direct connection pẹ̀lú Ọlọ́run nìyẹn o ìgbọ̀tà ìmọ̀ ẹ̀mì yà wá náà ṣe wa yóò ń dùn áwù wasilatun tuqarribu al-'abdu ila rabbih. ṣẹ̀rí àdúrà tí a bá ń ṣàdúrà dáadáa àdúrà jẹ́ ẹ̀gbẹ́ tí máa ń mú ní súnmọ́ Ọlọ́run Allah. àdúrà ó jẹ́ tí máa ń mú ní súnmọ́ Ọlọ́run Allah.
liyartaqiya al-insanu ila sunnati as-salati wal-istiqama torí tí a bá ń ṣàdúrà dáadáa àdúrà ó máa rẹ́sì kò sí ṣe èèyàn àdúrà ó máa gbéniga àdúrà jẹ́ agásọ̀kan tí èèyàn ó máa tẹ̀ lókùnbà tó bá ń ṣàdúrà yẹn dáadáa kò sí ṣẹ̀dẹ̀ ó sì máa ga sí lókùnbà tó bá ń ṣàdúrà dáadáa ó tún máa ga sí òní wálẹ̀ mọ́ lókùnbà tí wọ́n náà bá ti láníyàn tó dá pẹ̀lú àdúrà tó ń ṣe ní o lókùnbà tá ẹ̀mí rẹ̀ bá mọ́ sádùrà tó ń ṣe ní o tó máa ṣe é pè fún yàn tó máa sọ pé kò ní dá fún lágbájá kó má dá fún lágbájá ó kàn wọ́ báyìí tí ó ṣe dá lọ́kàn wọ́ kó má dá fún lágbájá sí kò kàn wọ́ ìjẹ́ kọ́lọ̀ ń bí pẹ̀lú ẹ̀ kódà bó ṣàbúrúkú ọ̀fà lọ́lọ́ lọ́wọ́ ni bí ó ṣe bàjẹ́ fún lágbájá kò sí lọ́wọ́ ti ẹ tẹ́kọ́lọ̀ wọn á nù rẹ̀ ìwọ ni kò yẹ kú àlámọ̀rí rẹ̀ kí tí ẹ bá ti báláǹsì gbogbo tí wọ́n yẹ kò ní pọ́blẹ̀mù pẹ̀lú torí àtọ́ ìdàkẹni tí ó máa mú ẹga tó sì jẹ́ ojú ó dédé nílànà ẹ̀tọ́lọ́ mẹ́tò tó wọlé máa ìwọ́n náà tó kò yàrá rẹ̀ tó ẹ ṣàgbà mọ́sálásí ẹgbẹ́ lẹ́yìn tó ẹ ṣàgbà yẹ́rìn kiri má ìwọ̀ nínà ọ̀pọ̀tọ̀ lọ́ṣẹ̀ ẹ̀wọ́ lọ́ṣẹ̀ ìyọ́nú tó fi ń wẹ̀ nídàájí èyí tó ń wẹ̀ dágó 12 wọ́n tún ní ẹ tó bá tún dọ̀sán ó gbọ́dọ̀ dẹ ikú kan ọtí lọ́ọ̀fì ló gbogbo ẹ̀ náà ló wọ́n ń bá kiri ó wá rò pọ́ ayé ẹ̀ máa bálánsì wọ́n mọ́ ìkò lè bálánsì nítorí pé ìgbésí ayé mùsùlùmí àdúrà ní mùsùlùmí máa ń bàbàrà tó bá ní àwọn kan máa ń sọ Yorùbá kan tí ó sì nítumọ̀ nínú Islam rárá wọ́n ní ta bá ń fayá aláwọ̀ wọ́n là máa ń fayá ìyáṣẹ́ kò sí tí ń jẹ́ bẹ̀ ní Islam o torí Yorùbá ní wọ́n sọ wẹ́n tó bá ṣàdúrà tẹ́ tó wà ní tó fi kún àdúrà wọ́n wà pẹ̀tọ́ fi kún àdúrà rẹ̀ ju àdúrà náà lọ máa wà pẹ̀tọ́ fi kún àdúrà rẹ̀ ju sàárà náà lọ máa wà pẹ̀tọ́ fi kún àdúrà rẹ̀ ju sàárà lọ torí tí wọ́n sọ wẹ́n pé tó bá ti ṣàdúrà náà tó wá ẹkù kan kò tó dáa jẹ́ gbogbo tí wọ́n sọ pé tó bá ń fayá aláwọ̀ yẹn o gbogbo tí mùsùlùmí tó bá ń fayá aláwọ̀ yá aláwọ̀ náà ló mọ́ fà lọ sàárà aláwọ̀ náà ṣe tó mọ́ jẹ́ yá ìyáṣẹ́ fún ọ ẹmọ̀ ya bá ní ọ̀sán wa torí ń tàbí láàrín ìgbìrìnù l'áàbù a ní ìfẹ̀ráfù ní ilẹ̀ tí ó bù láwọn min Allah ta'ala torí wípé tí mùsùlùmí bá ń ṣe àdúrà dáadáa àdúrà yẹn yóò máa mú ẹ̀jìnà sí ìbàjẹ́ tí ò ní fi dí orí àánú Ọlọ́run àdúrà tó o bá ń ṣe sẹ́ yóò máa lé ẹ̀jìnà sí ìbàjẹ́ tí ò ní fi dí orí àánú Ọlọ́run ìsìláàdì náà ṣe torí àdúrà yẹn fẹ́ tún ẹ̀mí rẹ̀ ṣe ní àdúrà tó fẹ́ ṣe sẹ́ ó fẹ́ tún ẹ̀mí rẹ̀ ṣe ní àdúrà tó wá fẹ́ ṣe yìí òun náà ní mẹ́rin àrọ́ọ̀dá tó ára bí ní ìyá ti kàlí sọ̀tí ń sọ́ọ̀dẹ̀pà òun náà ẹni tó rí àdúrà ìtẹ́ tí ó rí nígbà àdúrà òun náà tẹ́ tó wá láníyàn tó dáa tó yẹ pé àdúrà tó ń ṣe òun ṣe pẹ̀lá ní òdòdó wọ́n rà ní pẹ̀lá àdúrà tó fẹ́ ṣe òun wúra rẹ̀ dáadáa pẹ̀lú àdúrà tó fẹ́ ṣe mọ́ fi irọ́ sí àdúrà rẹ̀ mọ́ dẹ̀mọ́ àdúrà torí pé ó fẹ́ ṣàdúrà sí gbogbo ara nínú fẹ́ kó mọ́ kó ṣàdúrà lọ́wọ́ torí pé ó fẹ́ ṣàdúrà sí gbogbo nílé àwọn yóò tẹ́ gbogbo yóò ní ìdáríwó mi àdúrà torí pé ọlọ́run nípa ní ọ̀rìn mo súnmọ́ yín mo lè wá pariwo sí adúgbẹ́ pariwo tó fẹ́ pè tó lọ́rọ̀ kò àdúrà ní ìdáríwó torí ẹni tó fẹ́ pè ó sọ pé fàní ní pọ̀rí mo súnmọ́ yín òjí ìbùdá àwọn jẹ̀dá ìrìn dáadáa ní mo máa ń dáhùn ẹni tó bá ti pè mí máa ń dáhùn Ọlọ́run kí ló wá ń pariwo sí àdó onídìí ariwo àdó onídìí oṣẹ̀ pariwo wọ́n ni ó tẹ́wọ̀ rẹ mo sì fi àníyàn tó dapọ̀ nẹ́ta ara rẹ mọ́lọ́run wá ohun tọ́lọ́run ó ṣe ní dáadáa fún ọ ìpọ̀tẹ̀lẹ̀ ìwà lórí Ọlọ́run Allah náà sọ fún wa tó bá fẹ́ rúdúrí Ọlọ́run tó fẹ́ gbígbàdúrà lọ́dọ̀ Ọlọ́run ti sọ fún ẹ má tójú wọlé mọ́ o tó dé Ọlọ́run wà yídá àwọn Ọlọ́run sọ ní Suratul Baqara ní àyà 186 Ọlọ́run wà yídá sa'alaka ibadi anni Ọlọ́run rí ànábì táwọn ẹrúsìn ní bá fẹ́ bí nípa tọ́bẹ̀ bí ẹ nípa ẹ̀mí Ọlọ́run máa sọ fún ọpẹ́fà yìí ní ìparí èmi Ọlọ́run súnmọ́ yìí èmi Ọlọ́run súnmọ́ ọbẹ̀ tó fẹ́ pè kó tó bá tó jìnà Ọlọ́run kù tí kù dá àwọn tẹ̀dá yìí dáadáa ní èmi máa ń dáhùn pèpè ẹni tó bá pè mí fọ́lì ẹ̀stẹ̀jì ìbúlì káwọn náà wá dé mi náà lóhùn òun náà ní ìrún tó ọmọ kí fọ́lì ẹ̀stẹ̀jì ìbúlì káwọn náà kọ́ jìnà sí tẹ́mi náà ní kí wọ́n jìnà sí
fàlì ẹsẹ̀ ìbúlì káwọn náà dúró dédé ní ẹ̀sìn kọ́yé kó dúgbọ́lé mọ́ fàlì ìlú bí wọ́n sì gbẹ̀mí ọlọ́run bá gbọ́ wọ́n sì gbẹ̀mí ọlọ́run bá gbọ́ nígbó ní ìkóbi nígbàgbọ́ àlọ́dọ̀ ọlọ́run náà ìsìdábà tó fẹ́ tọ́lọ̀run ẹ̀sìpẹ́kì bẹ̀rẹ̀ ní pé kò gbọ́ tọ́lọ̀run fún ọgbọ́n ṣe kó sì jìnà sí tọ́lọ̀run yóò jìnà sí kó sì gbọ́lọ̀run bá gbọ́ tó bá ti gbọ́lọ̀run bá gbọ́ lọ́nà ìlàkàílà ọmọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ṣe ìtẹ́lẹ̀ ó súnmọ́ ká padà fún ọmọ náà sí fún ọmọ tí ó bá láti mú ìgbésí ayé wọn so ìyẹn tó túmọ̀ sí pé àdúrà yẹn wọ́n lọ́la ní ẹ̀ tó dá sípà pẹ̀lú àdúrà tó lẹ́ṣẹ̀ nípò tẹ̀lé ìyá hunaka awqatun kathiratu àwọn àsìkò kan wà tí mùsùlùmí ó bá ṣàdúrà tí mo mùsùlùmí gbọdọ̀ mójútó àwọn àsìkò náà púpọ̀ tó ní nǹkan tó nínú ọlọ́gbọ̀n tó bẹ́ kọ́lọ̀n tẹ́lẹ̀ bá gbọ́ mi gẹ́gẹ́ bí mùsùlùmí kò sásìkò kò dẹ̀ sí àsìkò sí àsìkò tá lè ṣàdúrà kò sí àsìkò tá lè ṣàdúrà àbáwọn àsìkò kan bẹ tí mùsùlùmí gbọdọ̀ mójútó tí ó mọ tágẹ́tì pé àkófẹ́ bí ọlọ́run lásìkò padà àwọn àsìkò bẹ tí mùsùlùmí ò gbọdọ̀ jókòó dákú tó bá fẹ́ nígbàdúwà àtìkò dúnú àwọn àsìkò náà àkọ́kọ́ bẹ̀rẹ̀ àfúrútù àti ìrìnlẹ̀ òun náà ní ìdákẹta òru tàbẹ́sọ ìdákẹta òru ó bẹ̀rẹ̀ láti dírí òkúrọ̀ wá sọ́wọ́ káàkàtọ́ kásùbá tàbá fẹ́ mú ìlú tó súnmọ́ jù ní nínú ìdákẹta òru tó róòkù ti bẹ̀rẹ̀ láti bàtàbá lásìkò ìṣá ìlú ti bẹ̀rẹ̀ àmọ́ ìlú tó súnmọ́ jù ó fẹ́ mú ìdákẹta sáàmú látago mẹ́ta òru wọ́n wá ti kàtó kírun àsùbá wọ́n mú lásìkò gbà náà wọ́n wáyé mú dìde lásìkò gbà náà kíwọ̀ náà bèèrè kó fẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ àsìkò gbà náà lọ́dí tó ní ẹni tó bá ní ìkan tó pàtàkì lọ́dọ̀ ọ̀rọ̀ kò gbọ́dọ̀ sùn tó ní kó fẹ́ bèèrè lọ́dọ̀ ọ̀rọ̀ tó wá ń sùn ìgbẹ́ ń ṣe ọ́ ó ní oore ó ní ìkan tó tóbi kó fẹ́ bèèrè lọ́dọ̀ ọ̀rọ̀ wá ń sùn àìmọ́ yóò tí ìkàlára tó nù nǹkan yóò tí ìkàlára àbíkọ́ dìde lọ́rùn tó nípa àwọn èèyàn ti sùn ọlọ́run ò sùn àwọn tí wọ́n sì jí lásìkò ìgbà náà wọ́n ló ń ka gbogbo ní kálùkù ti hàn mú lọ àmọ́ wọ́n wá dìde ó wá ń bí ọlọ́run bá tí ó sùn tóun náà ń gbọ́ tó bá pè tóun náà rẹ́dí àti gbọ́ ẹ ọlọ́run ó dẹ̀ lóhun ní tó bá ń bèèrè sórí ìdákẹ̀ẹ́tọ̀ òun yẹn ìwọ́n náà bèèrè lọ́wọ́ ọlọ́run fi lọ nínú àwọn àsìkò tí mùsùlùmí gbọ́dọ̀ mójútó òun náà wà bẹ́ẹ̀ ní àdáni wọ̀n ní ọ̀nà ti sọ́dà lásìkò pàtàkì bá fẹ́ kí wọ́n náà yàn tí wọ́n bá pè mú tán ẹmọ pé a máa ń ní sùúrù díẹ̀ tí wọ́n fi ṣe ìkọ́mọ̀ lásìkò ọgbà tí wọ́n pè mú tó àti àsìkò ìkọ́mọ̀ àsìkò gbígbàdúwà ní àtẹ́kùwà Muhammad sọ́lá tó sọ ẹ̀fà so ìwọ́n náà mójútó àsìkò náà ẹlẹ́mí ọwọ́ mẹ́ṣáláṣí wọ́n pè mú tán ẹjọ́ àbí fóònù ni ó máa tẹ̀ ló máa ṣáàtì ó dìgbà tó bá pẹ́ sáàbù kó tó gbé fóònù sílẹ̀ ó nígbà tó bá pẹ́ sọ́ọ̀bù ní láì tó tó mọ̀ pé ẹ̀sà ẹwẹ̀já kírùn tàbá kírùn tá kọ̀ntínú ẹjọ́ wa àsìkò tí wọ́n rọjọ́ yìí àsìkò gbígbàdúrà ní o àsìkò tí wọ́n ń tẹ fóònù yìí àsìkò gbígbàdúrà ní o oyó tún gbọ́ kí ó owó jẹ́ kó máa gbọ́ ọmọ ẹ lọ́wọ́ báwọn tó máa wíṣì àsìkò náà báwọn wọ́n náà lo ìgbésáyé rẹ̀ bí ọlọ́run bí rẹ́dí àti gbọ́ wa ọlọ́run rẹ̀ ní àti fún ẹni tó ń pọ̀ ìwọ́n náà ní mo kírèjì àti kò rẹ̀ náà mo ní táìṣẹ̀lú gan táìkò sí bí tẹ̀lú rẹ̀ ti lè táìkò máa ń fi àsìkò àdúrà lẹ́nu yíò àsìkò àdúrà nínú àwọn tó ṣe táìkò ní àsìkò àdúrà rẹ̀ mo lẹ́nì kan kọ́nà bá ń ṣe dáadáa pẹ̀lú bó ṣe ní owó tó ó ní kóhun sùn títí kóhun lo gbogbo ó dẹ̀ kóhun wípì títí bí òun ṣàmájí ní táìmù tóhun ṣàmájí lóòrùn ẹ̀ṣàlẹ̀ àmọ́ ìwọ gbọ́ àgbàtọ́ wọn lé láti fi ṣẹ́ òdí náà gbogbo 7 o'clock náà ló dé tí bá bá lọ bí kí má gírí tí bá bá lọ bí kí ṣáì nígbà òtù kí tán oṣù kalẹ̀ ráyìí àti aláàmàgbọ́ mẹ́fà lóòdún tó tún sáré bí tí tó tún múra bí iṣẹ́ ìwọ́n náà mú àsìkò kan gbogbo wàhálà tó ń ṣe yóò rọlọ́run lọ́rùn kó ní kó mọ́ sùkú máa yí kó sì mọ́ wọlé pọ̀ ó rọlọ́run lọ́rùn kó ní kó mọ́ sùn tàbí tó dúró ẹ̀ lọ́rọ̀ tó dá bísínẹ́sì kankalẹ̀ tí bísínẹ́sì náà ó sì máa lọ yóò ti máa lọ tó ó sì máa wọlé ọmọ sùn ọmọ ìdí tí ọ̀nà ẹwà yá wá náà sí wa nínú àwọn àsìkò míì tí èèyàn ti gbọdọ̀ mójútó tí nígbàgbà mẹ́mẹ́ òun náà ní fi sùjú torí sùjú rẹ̀ mọ́ ọlọ́run àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àdẹ́bí ní àyè tí mùsùn tẹ́rù àtọ́lúwà àdẹ́bí súnmọ́ra wọn jù
òun náà ní ìforíbalẹ̀ ànábì ní fákìtìrù dùá ẹ̀pọ̀ ní ìmọ̀ ìṣàdúrà tẹ́ bá ti wà lórí sùjúdù. má waste àwọn àsìkò yìí kò sí láyé pàwà lónìí tají bí ìrọ̀pẹ́ nìkan wà tí ò ní ti fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ́nìkan wá ní gbogbo nǹkan mo ti ní tán ó parọ́ ni ó múlẹ̀ fún ọ kẹ́nìkan wá ní tó ń gbọ́dà nínú irọ́ ni ó parọ́ ni àwọn àsìkò yìí náà ní kí wọ́n náà mú tó kí wọ́n náà fi bèèrè tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run gbọ́ àdúrà wọ́n ni kó mú àsìkò àwọn àsìkò tí mo ń kà kalẹ̀ ìwọ́n náà tó mójútó nígbàtà ní máa náà wọ́n àsìkò tọ́lọ̀ tún máa ń ṣe wípà tẹ́gbàgbà tún bẹ́ẹ̀ òun náà nígbà tó fún lè mẹ́tọ̀ tó lè bá rọ̀ ọlọ́pàá tó wọ́n kó tó lè bá rọ̀ rẹ̀rẹ̀ ìgbó àwẹ̀ ni wọ́n máa ń kọ tó jọ bá ti rọ̀ ọ́ ní rẹ̀rẹ̀ ìgbó àwẹ̀ òun ló máa ń kọ kí torí tó jọ bá wọ́n rọ̀ rẹ̀ wọ́n bí Ọlọ́run fún bí Ọlọ́run wọ́n dákọ̀ máa bí Ọlọ́run pọ̀ láti kẹ́lẹ̀ Ọlọ́run so ìkẹ́ rẹ̀ òjò yìí ìkẹ́ Ọlọ́run ni yóò wá lo ìkẹ́ ìkúwọ̀ fi bèèrè ìkẹ́ tí ẹ lọ́sọ́ kọ́lọ̀un ṣe ìkẹ́ tí gbésí ayé tí ẹ náà kọ́lọ̀un ṣe ìkẹ́ tí gbésí ayé tí ẹ náà wọ́n náà lo àsìkò yẹn náà àsìkò òjò àti ní àwọn àsìkò kọ́lọ̀ tí gbígbàdó àmẹ́mẹ́rin nínú àwọn àsìkò tí gbàgbọ́ àmẹ́mẹ́ fún mùsùlùmí tí mùsùlùmí ò gbọ́dọ̀ tó fòun dárú òun náà ní fi áàkiri sáàtì mìbádìí bí ìbádìí fún ìwákìlì àṣẹ torí gbogbo àsìkò gbogbo ojoojúmọ́ lẹ́yìn ìrun asiri nígbàtí asiri bá ti ń wọlé lọ abẹ́ lọ sọ̀kalẹ̀ sásìkò Maghrib àsìkò asiri ti ń wọlé lọ abẹ́ sọ̀kalẹ̀ sásìkò Maghrib báyìí àsìkò náà àsìkò gbígbàdúwà ní àsìkò gbígbàdúwà ní tí ẹ̀ náà máa dúró máṣẹ̀ máa pẹ́ ṣéhùn kan o ní problem wọ́n ní kó connect mind yẹ pẹ̀lú Ọlọ́run náà rẹ́dẹ̀ àti gbàdúwà rẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fọ́lọ́run sọfọ́nà kó forí jì ọ́ sọfọ́nà kó gbàdúrà rẹ̀ kó gbẹ̀ẹ́ lẹ́rù sọfọ́nà kó bẹ́ ẹyọ ojú ọ̀rọ̀ rẹ̀ ní tó ń kù ẹ́ lọ́kàn yẹn ti pọ̀ jù ilé ìfẹ́ gbẹ̀mí rẹ̀ sọfọ́nà Ọlọ́run bẹ̀ sáyẹn yóò sì gbogbo ń pẹ́ lẹ́kùn yẹn yóò sì sọ́dẹ̀ fọ́ nínú ìtó tẹ̀lé òun náà ní wípé irú ọjọ́ táwà ọjọ́ jímà wákàtí kan mẹ́mẹ́ tánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní ẹni bá rí tó bá ṣe kò ń gẹ́ wákàtí kan yẹn náà wákàtí kẹ tó ṣe kòǹgẹ̀rẹ̀ tó bèèrè tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run sí pẹ̀lú ààrẹ ní ìtó gbẹ́ ìdí ìsọ̀rún náà ní pé ńgbàtà bá ka Kùránì tán ńgbàtà bá ń ka Kùránì lọ́wọ́ àti ńgbàtà bá parí rẹ̀ tàbá ń ka Kùránì lọ́wọ́ àti gbígbàdúrà rẹ̀ tàbá tún ká tẹ́nà àsìkò gbígbàdúrà rẹ̀ ìjọ́ òdìbọ́ ti ka Kùránì gbẹ̀yìn Ọlọ́run tó sàánú wa nígbàtà nìmọ̀ ẹmọ̀ ìyá wa nú ẹ̀sìn wa gẹ́gẹ́ bí mùsùlùmí kí láwọn àdúrà tó yẹ ká máa bèèrè lọ́dọ̀ Ọlọ́run ẹlòmí ìkọ̀ máa bí ó pé Ọlọ́run fún mi léwó Ọlọ́run fún mi nílé Ọlọ́run àwọn àdúrà kan wà tó jẹ́ ìjàwó ní ìkẹ́lì lọ́dọ̀ Ọlọ́run fẹ́rẹ́ pé ó ti kó gbogbo nǹkan sínú kò ní ìkọ̀ṣẹ̀ máa dá kélékélé ó ti kó gbogbo nǹkan sínú Ibn Abbas radiyallahu anhu ó bèèrè lọ́wọ́ oúnjẹ Ọlọ́run pé káàdẹ̀bí ìsọ àdúrà tó mú lè mọ́ ṣe Ànábì bá fún ní ma sọ pé Allahumma inni as'aluka al-afiya Ọlọ́run fún mi lálàáfíà nígbà tó tó wá ó tó lọ bá Ànábì ó ní yá Ànábì yà láìsí bá ìsàlẹ́kù àdúrà yìí ó tún ní ma sọ pé Allahumma inni as'aluka al-afiyata fi dunya wal akhirah àdúrà yẹn ní tó kó sínú pọ̀ púpọ̀ àlàáfíà làwọn sọ ló ní ìtumọ̀ àfíà yẹn àmọ́ lédè lárúbáwá ní tàbí ní àfíà ó kẹrù kọ́lọ̀ ń fún ẹlálàáfíà bó lówó àlàáfíà kọ́nù ní bó onífọ̀kànbalẹ̀ àlàáfíà ní ó pọ́mọ̀ rẹ̀ òṣàárẹ̀ àlàáfíà ní bí bísínẹ́sì ò ní pọ́blẹ́mù àlàáfíà ní ó bíyàwó rẹ̀ ò máa ní ẹ́ lára àlàáfíà ní ó pọ́pọ̀ rẹ̀ ò máa ní ẹ́ lára àlàáfíà ní bẹ́bí rẹ̀ ò máa dàrú àlàáfíà ní gbogbo ilé ìbò ti kó sínú pé àdẹ́bíwá ní sallallahu al-afiya àwárí bàwá mi látọ̀rọ̀ Abubakar Siddiq radiyallahu anhu qala tó náà ṣe tó qala Rasulullah sallallahu alaihi wasallam ó lànàbọ̀ àmà ọmọ ìgbẹ́lọ̀ kúmà wọ́n ní lam tu'taw shay'an ba'da kalimati al-ikhlas mithlu al-afiya ó ní ọlọ́wọ̀ kí tàyàn lọ́rẹ́ lẹ́yìn ìgbà tó bá ti tàyàn lẹ́rẹ́ ní mọ́tẹ́ tó kíyàn mọ́ síwájú Ọlọ́run nígbà tó tó àlàáfíà
Ànábì bá ẹ̀yìn àdísì náà sallallahu al-afiya wọ́n náà máa bèèrè àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ bá fún ẹlá àlàáfíà ẹ̀tán ọ̀lá àlàáfíà ara ọ̀lá àlàáfíà owó ọ̀lá àlàáfíà ẹ̀mí ọ̀lá àlàáfíà dúkìá ọ̀lá àlàáfíà àwọn ọmọ sallallahu al-afiya àlàáfíà ìrọ̀ní lọ́sẹ̀ tó lọ azọ́mọ́ kó túnmà bẹ̀rẹ̀ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ó ti gbóòrò gbogbo rẹ̀ tí ń bẹ láyé ó ti kó sínú ẹ̀ bọ́dẹ̀ kàlìkìyàmà náà ti kó sínú ẹ̀ bá ṣe máa ní ọlọ́run mi nílé àwọn ọmọ mi jọ́sọ orílẹ̀ gbogbo kiri náà kó máa kó sínú ẹ̀ kó sì jẹ́ ká ní ààrẹ ìpò fẹ́ yẹn kó máa rọ̀ mọ́ nǹkan tàṣọ ìpò fẹ́ yẹn kó máa wà connected mọ́ nǹkan tàṣọ tẹ́yẹ̀ máa fẹ́ bèèrè tẹ́yẹ̀ máa ń bèèrè lò ìpòtà nígbà àtúrò àdìbì kan ó lè mọ́ orí pàtàkì à ń ṣe ń pèsè ayé rẹ̀ ní ẹ́ ó sì lè mọ́ nǹkan tó wọ́n náà máa ṣe ládùúgbà gẹ́gẹ́ bí mùsùlùmí àtúrẹ́gbà wákùnrin lọ́tọ̀lọ̀ Thawban mọ́wùlẹ̀ Ànábì sọ̀rọ̀ sọ́nà Thawban yìí ó jẹ́ ẹrú látàbí Muhammad kọlọmbà ayé ti kọ́ ó ní Ànábì kí ọlọ́kùn ọba sọ báyìí láyé rúkùn kọ́dàwà ó ní sí ẹni kádàrá burúkú in tó lè mú kádàrá burúkú ń gbèsè ayé tó lè mú kúrò illa du'a àdúrà nǹkan lè máa lè fún ọ nǹkan lè máa dí fún ọ gbogbo nǹkan lè máa rọrùn in tó lè mú kí náà kúrò kó àdúrà náà lọ wọ́n láyé sí ìlú fi lọ́mùrí ilẹ̀ ìgbẹ̀ kò wá sí tó lè jẹ́jẹ́ bí rẹ̀ fún àdúgbò mọ́ ṣe dáadáa má jẹ́ kí bàjẹ́ wà lọ́wọ́ rẹ̀ mọ́ ṣe dáadáa jẹ́ kí dáadáa pọ̀pọ̀ ẹ̀mí rẹ̀ ó mọ̀ mú sí wà nínú àrọ́tùlà anábì níṣẹ́ wá rí oṣẹ́ dáadáa arákùnrin o arákùnrin kan làyú rọmù rísìkù wọn ní sáláì má kọ yí jíjẹ nínú fún bìdápẹ̀ ní oṣù ìbò ìjẹ́ ẹgbẹ́ oníṣàlá ìbọn máa stop fún pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó bá ti ń ṣẹ̀ ìyẹn tó mọ̀ sí tó gbogbo ọ̀nà tó ń dímọ̀ ẹ̀ṣẹ̀ rẹ lọ́pọ̀ gbogbo ọ̀nà tó ń dímọ̀ ẹ̀ṣẹ̀ rẹ lọ́pọ̀ òun ṣàdúrà òun dẹ́ṣẹ̀ òun ṣàdúrà òun dẹ́ṣẹ̀ pẹ̀ṣẹ̀ ń dín àdúrà rẹ o ìwọ ni kó mọ̀ ọ̀nà tó ń ṣe ìwọ tó ń tajà ìwọ oníṣẹ́ ọwọ́ ìwọ tó ń ṣe lọ́fíìsì wọ ọ̀nà àtọ́nà fi ń dímọ̀ gbogbo ọ̀nà àtọ́nà fi ń dímọ̀ tí gbàgbọ́ òfin wáyé wọ agbègbè tí wọ́n náà ti ń ṣe ọlọ́run bí wọ́n agbègbè tó ti ń ṣe ọlọ́run náà lẹ́bí yìí wà iná rọ̀jùlá dájájá arákùnrin o làlú rọmù rísìkù wọn ní sáláì máa máa stọ́ọ̀pù jíjẹ nínú fún bìtánbẹ̀lì òṣèlú pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ so ìwọ́n náà wọ́n ní tó mọ́nà máa dímọ̀ ó súnmọ́ kó jẹ́ṣẹ̀ ní okù ìsìnkú kó lọ máa ṣe púpọ̀ lọ́gbọ́ bọ́lọ̀ wọ́n ṣe máa ṣe ìsìnkú púpọ̀ tó bá fẹ́ ṣàdúrà ẹgbọ́ta ìmọ̀ nínú nǹkan tó tún máa mójútó níbi àdúrà tó bá fẹ́ ṣe Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní sallallahu al-afiyata wal yaqina tó bá ń bèèrè àlàáfíà máa tún bèèrè àmọ̀dájú ní wípé òní máa ní problem nípa ìsìn rẹ̀ òní máa ní problem nípa ìsìn rẹ̀ nítorí tó bá ti mọ Ọlọ́run dájúdájú ẹni tó ní gbé nǹkan mí wá sínú ẹ̀sìn fún ọkọ̀ tó wà òkú náà ló dájú Ànábì ní sallallahu al-afiyata wal yaqina máa bèèrè àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run tó bá tún bèèrè yẹn tún máa bèèrè kọ́lọ̀mù tún ṣe àmọ̀dájú fún ọ fọ́mà àtọ̀ àtún bá lẹ́bí ẹ̀kí ṣe yẹn khayran min al-afiya Ọlọ́run ò ní fúnyàn ní ìtàn ní tó tún dá lẹ́yìn tó tó fúnyàn ní àmọ̀dájú àbíkọ́ tó fúnyàn lálàáfíà fún fasalu huma Allah ta'ala Ànábì ló ṣíwájú kó máa bèèrè yẹn náà lọ́dọ̀ Ọlọ́run tó bá ń ṣàdúrà torí Ànábì Muhammad sọ̀sọ́lá ní máa gbọ́ àkádàbí mọ́ ṣe Ànábì mọ́ ní Allahumma sarrif qulubana ala ta'atik Allahumma muqallib al-qulub thabbit qulubana ala dinik nínú àwọn àdúrà àkádàbí mọ́ ṣe nù wípé Ọlọ́run fún mi náà máa ń fi ẹsẹ̀ mi múlẹ̀ ní ẹ̀sìn mi bá iye mi ní padà tó bá fi nílẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ tuntun náà mùsùlùmí gbọ́dọ̀ máa ń mójútó àdúrà tó mọ́ ṣe má sì wí ìgbúgbù ìgbó bá ń ṣàdúrà mójútó ẹnu rẹ̀ dáadáa àti tó bá fẹ́ pè ní àdúrà máa mójútó dáadáa àdúrà ń gbà ọ̀ nínú ẹ̀yà wa àdúrà ń gbà ọ̀ wallahi àdúrà ń gbà wọ́n ṣe àmọ́kànjú mo sọ lọ́sẹ̀ tó lọ mọ́kànjú pàtó nígbà yẹn ìwọlé àníyàn rẹ̀ kò tí ìyá ni pàtó nígbà yẹn àsìkò gbígbàdúrà yẹn ò tí ìtóni torí kò sáàdúrà tí mùsùlùmí ó ṣe tọ́lọ́wọ̀n nígbà mo sọ fún alọ́sẹ̀ tó lọ àkọ́kọ́ ní pé ní ma ń gbọ́ obìnrin ẹkọ́lọ̀ ń fi lé lọ́wọ́ obìnrin ó kọ́lọ̀ ń fi owó yẹn lé lọ́wọ́ tàbí kọ́lọ̀ ń fi oore tó fẹ́ ṣe fún ọmọ òun bèèrè owó kọ́lọ̀ wá fi owó yẹn kọ́lọ̀ ń fi àdúrà yẹn kọ́lọ̀ ń fi
mú aburú kúrò lọ́rọ̀ fún ọgbọ́n pé tó bá lọ́wọ́ yẹn náà ó súnmọ́ kó máa lápapọ̀ náà kọ́ Ọlọ́run wá gbàdúrà tó ń ṣe yẹn yóò wà fún aburú kúrò fún ọ̀nà kejì Ọlọ́run máa ń gbàdúrà ìkẹta ń bẹ̀yẹ dẹ́kù ilẹ̀ yóò ní kíyàmà ìkẹta ní pé Ọlọ́run bẹ̀ẹ̀ tọ́jú ẹ̀dà kíyàmà yóò papọ̀ mọ́ṣẹ́ ẹni tó bá ṣe láyé ọ̀nà mẹ́ta kọ́lọ̀ Ọlọ́run ló wá mọ̀ èyí tí ó sẹ̀lẹ́tì fún ọ yìí tó bá dájú Ọlọ́run bá mú fún yàn yìí tó bìbí ti ẹrú Ọlọ́run bá máa mú fún yàn nínú gbogbo ẹ̀ èyí tí ó yàn tí ó tó bá ìgbésí ayé yàn mú Ọlọ́run bá máa mú fún yàn ní gbogbo ẹ̀ yìí tó dájú Ọlọ́run bá máa mú fún yàn abẹ́ Ọlọ́run bá wà kọ́lọ̀ mú ìtí ó dòrè fún wa láyé kọ́lọ̀ mú fún wa ìtí ó dá fọ́lẹ́ lè jẹ́ kọ́lọ̀ ṣe bẹ́ẹ̀ nínú wa nígbàtà nínú wa ẹwà jẹ́ àwọn ọmọ kí láwọn mùsùlùmí gbọdọ̀ mójú tó bá fẹ́ ṣàdúà àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bí àwọn mẹ́jẹ̀mú tí ń bẹ ń bí àdúà ṣíṣe àkọ́kọ́ ní o fẹ́ ṣàdúà mọ́sọ lọ́sẹ̀ tó lọ o fẹ́ ṣàdúà kọ́kọ́ mójútó àwọn ìmọ̀ yìn Ọlọ́run ṣe istighfar púpọ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ àdúà ṣe istighfar púpọ̀ ìtàǹpẹ̀ ní istighfar náà kó bá ṣe astaghfirullah 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 kìí ṣe astaghfirullah tọ́tún máa kàtọ́ mọ́ jó kìí ṣe astaghfirullah tọ́mọ̀ ṣe tọ́mọ̀ jó àwọn ọmọ ọmọ rẹ̀ fún tó nígbà tó ń wá fún oníjì lọ́dọ̀ Ọlọ́run tó tún jó tó kò sọ Ọlọ́run padà láwàdà ní tó bá fẹ́ wà fún lọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀ ẹ̀mí rẹ̀ mọ́ sọ́dọ̀ Ọlọ́run tó kí ẹ̀mí rẹ̀ pé Ọlọ́run juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run ó gbà pẹ́lẹ́ṣẹ̀ ní ọ́ ó mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ní ọ́ ó mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ní ọ́ tí wá juwọ́jú sẹ́lẹ̀ ní kọ́lọ̀ orí kí ọ ó sì ń débẹ̀ máa ó juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run ọwà máa ń yí Ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó fi ń dájú kí láwọn orúkọ Ọlọ́run náà Ar-Rahman Ar-Rahim Al-Malik Al-Qudus àwọn orúkọ Ọlọ́run dáadáa òun lọ́mọ fi Ọlọ́run wà nígbò tàbí náà nígbà tó bá tún ṣe yẹ jẹ́ máa wá gbàgbé tó bá fẹ́ ṣàdúwà àyẹ́sítẹ̀kìbìlà dáàyẹ̀ kíbìlà kọjú sí kíbìlà tó bá fẹ́ ṣàdúwà má kọ́ ìsí kíbìlà yìí tó fi ń dáadù bó bá ṣe rẹ̀ lọ́rùn tó jókòó àmọ́ èyí tó fi ń dáadù fún mùsùlùmí tó bá fẹ́ ṣàdúwà òun náà ní kó kọjú sí kíbìlà yìí tó dáadù fún mùsùlùmí tó bá fẹ́ ṣàdúwà òun náà ní kó kọjú sí kíbìlà tó bá sì fẹ́ ṣàdúwà gẹ́gẹ́ ní ìrẹ́rọ mọ́ nǹkan tó fẹ́ ṣe má gbé fóònù dání kó tún ló ń ṣàdúwà má gbé fóònù dání má tún máa browse kó ló ń ṣàdúwà má máa tún máa gbọ́ níwùsù kó ló ń ṣàdúwà má máa wo tẹlifíṣàn kó ló ń ṣàdúwà pa ní ẹ̀rẹ̀ pọ̀ mọ́tọ́ Ọlọ́run nìkan in tó ń ṣe yẹn àdúwà tó ń ṣe yẹn kó mójútó ìpọ̀tà nípa ìtó tẹ̀lé níbi tó bá fẹ́ mójútó tó jẹ́ mẹ́jẹ̀ máa bí òun àrí ààrùn wàtẹ̀kẹ̀rọ̀ òfìdúwà tí ó dádúwà tó ń ṣe yẹn ọmọ rìpítì tó ń ní for instance ó bèèrè Rabbana Allahumma Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar má wílẹ̀ kan ó kéré jù fún mùsùlùmí gbígbónáhùn náà bí ẹ̀mẹ́ta tó bá ń ṣàdúwà gbígbónáhùn náà bí ẹ̀mẹ́ta ó kéré jù bí ẹ̀mẹ́ta tó bá ṣàdúwà ẹ̀mẹ́ta tó sì fẹ́ wíwú náà jẹ́ ká ní ẹ̀rẹ́ rọ̀ mọ́ nǹkan tó ń wíwú gbígbónáhùn bá láàrín kan ló lè ṣe Allahumma inni as'aluka al-afiya Allahumma inni as'aluka al-afiya gbogbo lóhun yìí máa wí pẹ̀lá ní ẹ̀kọ́ kílẹ̀ kó sì mọ́ sọ́rọ̀ lọ́rọ̀ bàbá nígbàtà ìmá wọ́n mọ́ mọ́ púpẹ́ àwọn àdúwà tí a máa ń ṣe yìí àdúwà máa ń mú agbúrúkúrò fún yẹn ọwọ́ rẹ̀ lọ́kù sí ó àdúwà máa ń mú agbúrúkúrò fún yẹn mọ́ ìṣàdúwà dáadáa ìdámọ̀ ìjọ kò sí bí iṣẹ́ yẹn ti lè lé tó bó ṣe lè àdìgbò máa wùdú àtìkò àdúwà lẹ́yìn pé wọ́n àsìkò wákàtí mara àwọn tó ń kí náà ni ó délé láńdá ìṣá iná ni ló fẹ́ mú máa fa àsìkò yẹn bí àkótẹ̀ tó sùn mẹ́tì ọkótẹ̀ máa ṣàdúwà fún ara rẹ̀ fún pèsè ayé rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ bó bí mọ́ gan máa ṣe kalẹ̀ bó fẹ́yàwó máa ṣe kalẹ̀ bó tí bí máa ṣe kalẹ̀ bó tí fẹ́yàwó máa ṣe kalẹ̀ àwátá tí wá bí náà tún máa tún àdúrà náà ti ní àṣẹ kárakára torí pé ní tí ayé wá ń lò ní táyé ń lọ yìí ẹ̀ṣẹ̀ wá ń pọ̀ sí níbi tí gbèsè ayé wá ń lọ ìlágbàgbé táwà yìí nílùú táwà yìí pàtíkúlárì ní ìmọ̀lú mi ò tó lè kọjá Nàìjíríà tó tó nílùú táwà yìí ẹ̀ṣẹ̀ ń dàgbà sí ojoojúmọ́ ni àwọn obìnrin wá ń rí òwò débi pé wọ́n sọ ní fáàrí àwọn ọkùnrin náà rí òwò débi pé wọ́n sọ ní fáàrí àdúgbò wa ààrẹ nìká máa pọ̀ kàkàkà ṣe máa ń díjú ká tukú torí bá ń rìn àwọn obìnrin wá ti wọ́n pátá ti rọ̀ ọlọ́run láti máa wọ̀ wọn ní tìjú mọ́
bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ ń dàgbà sí lójoojúmọ́ báwo la ṣe wá nínú owó àkójì lọ́dọ̀ Ọlọ́run báwo la ṣe ní máa bí Ọlọ́run lásìkò táwà ikúrò máa dínà nígbàdúwà wọn kò mọ́ sọ àbẹ̀lọ́ ọ̀pọ̀lá kọ́lọ̀n sáà nígbàdúwà lẹ́nìkan wa orí tayé ní àtàlùkìyàmà kọ́lọ̀n ṣe fún wa máa ṣàdúwà máa fi àdúwà lórí papò dá tí ó bí jáde nínú ìṣayé wa àbẹ̀lọ́ ọ̀pọ̀lá tó gbogbo àtàrà tí ṣàdúwà àbẹ̀lọ́ kọ́lọ̀n gbàgbẹ́ nìkan wa